ẹ̀yin èèyàn mi ẹ wò ó, ààrẹ òpìtàn wọ́n jáde nípa ọ̀rọ̀ tí Awíkókó sọ ní ẹnujọ́ mẹ́ta yìí. Tẹ́ bá wọnú péjì rẹ̀ máa rí pé mo ti post fídíò tí Awíkókó ti sọ̀rọ̀ nípa ààrẹ òpìtàn. Ẹ wò ó, ààrẹ òpìtàn wọ́n jáde wọ́n ní àwọn ò bẹ́ anybody jà, pé àwọn ò ní jà pẹ̀lú anybody, pé in tó bá wà láàrin àwọn ni káwọn yanjú, pé ìtàn làwọn méjèèjì náà jọ ń pa, pé ó yẹ káwọn máa pa ìtàn bí ilẹ̀ Nàìjíríà, ilẹ̀ Yorùbá bá ṣe ní ìlọsíwájú nípa ìtàn Ọ̀yọ́ àti ìtàn Aláàfin àti ìtàn ìlú Ìbàdàn àti ìtàn Èkìtì state tí wọ́n jọ ń pa. Àwọn náà ló ń jẹ́ ká mọ nǹkan tó ń lọ ní lórí ìtàn wa nílẹ̀ Yorùbá. Ẹ wo ẹgbọ́n nǹkan tí ààrẹ òpìtàn ẹgbọ́n tí wọ́n sọ. ọlọ́sọ ilé àti ìtọ́jẹ́rọ àti ìjójó òótọ́ bó o ní ó ṣe rí lẹ́mìí rẹ, bó o ní ó ṣe rí lára rẹ, pé wọ́n lọ sọ ilé. èmi yẹn sì ja ogun, mo mọ tí mo tó pé kí wọ́n máa jagun àìnídìí. àkọ́kọ́ gbogbo ojú ń bẹ lára mi, olóyè sì tún ni mí, ìlú Ìbàdàn sì kéré, òun èyí sì fi dìdìrín joyè ńbàdàn. kí wọ́n tó lè fi ọ́ joyè ńbàdàn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n wò mọ́ ọ lọ́ra, especially irú oyè tèmi jẹ. ìjọ tí kí ó di pé màá jẹ oyè 3 hours interview lèmi àti kábíyèsí Olúbàdàn la fi jókòó, ojú tó lé mi kú tẹ̀lé mi lọ́jọ́ náà lọ́hùn. wọ́n fi sínú ìwé ìròyìn, wọ́n sẹ́ǹdẹ̀ sí gbogbo àwọn olóyè, kò sẹ́ni ẹ̀ka tó takò pé ọmọ yìí kéré lẹ́wàá gbé oyè ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn fún, ìlú Ìbàdàn tí ó gbójú gbà àwọn èdè tó gbé mi. sẹ́mi ni màá wá máa sọ pé màá ráyè nǹkan kan tí ò ṣe. ìdí nìyẹn mò ń bá ìkan lára àwọn ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ láyé Èkìtì ní àná. mo ní tí ẹ bá rí pé Alhaji Abbas ó máa ń sá láti súnmọ́ àwọn èèyàn, mo ní tí mo máa ń rí nu. kí lọ̀rẹ́ lónìí, ìjà lọ́la. kí lọ̀rẹ́ lónìí, ìjà lọ́la tá à ń bára wá sí. èmi ò sí bíi pé mo fẹ́ fẹ́ nìkan lóókọ tá a ti ẹni ó kọ̀ ń dàgbọ́ ṣé lórí ìtàn mo fẹ́ nìkan lóókọ, mi ò sí ń bẹ̀. tèmi ni pé ẹ mọ́ bàtàn jẹ́ bí tàn ṣe rí ni. pé wọ́n á fẹ́ nìkan lóókọ, ẹyin Alhaji Abbas fẹ́ nìkan lóókọ, wọ́n fẹ́ nìkan wá viewer, kí lọ́kàn mi. mo mọ bí ẹ ṣe ń fi robot tẹ́ máa fi boost viewer lórí Facebook, mo mọ̀, mo dẹ̀ láwọn engineer tó mọ̀ dáadáa, mi ò ṣe. pé tí máa ń ṣe program báyìí tẹ́ mọ̀ rẹ̀ yẹn 2000 viewer tí ó gbé èrò ń wo Alhaji Abbas gan, kí lè yún. so bó o bá tán ra rẹ ọ tán èèyàn, ẹ bá sì ń tan èèyàn yóò tan ara rẹ. so kájọ anything tá a bá gbọ́ àbí a bá rí, please ẹ fún kálukú lẹ̀ pẹ̀lú ọjọ́ tí ó lọ pàdé Ọlọ́run. béèyàn bá ń lanú bú ọba, tí bá ń lanú bú jòyè, so tó bá wá bú èmi, so kí wọ́n tá a lè mí. táwọn ọba kan bá ń fún wa láyè tá à ń súnmọ́ àwọn ọba tí wọ́n ń fààyè gbà wá, tá a lè mí, tá a lè mí. ṣùgbọ́n gbogbo àwọn tó ti mọ̀ mí ti pẹ́, bàbá mi kábíyèsí Olówú Kúta ọba Oyèlúdé Adékúnlé Màkàmà, ẹ̀mọ́dún tí bàbá yìí ti ń gbé mi bọ̀, tó ṣe pé wọ́n dẹ̀ ń ṣe àtìlẹyìn ọlọ́kanòjọ̀kan fún wa. so ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa kábíyèsí wa tá a mọ̀ lónìí, kí wọ́n tó dé làwọn bàbá yìí ti wà pẹ̀lú wa, tá a lè rí pé ìfẹ́ òótọ́ ni. kókó ọ̀la tí bàbá ọba ṣe nǹkan tó máa ń tẹ́ àwọn ọmọ tí ìpè Alhaji Abbas wọ́n sẹ́ndì mẹ́sẹ̀jì ní pé tó ọba lè wá o, táìmù báyìí mo fẹ́ kó o dé lọ. èmi ti ẹ̀ ń bẹ tí wọ́n kọ̀ǹpọ́sù ẹ̀ fún mi ni pé ọ̀rọ̀ tó ọba lè wá kọ́ o gbọ́dọ̀ ti dé bí ó pẹ́ jù by 10, wọ́n dẹ̀ ti mọ̀ mí 9 màá ti dé. torí ìfẹ́ kébì àti bàbá ọkọ̀ jọ jókòó náà, so kírú àwọn bàbá yẹn wá bá mi sọ̀rọ̀, kí wọ́n wá rí pé mi náà mò ń ṣe irú èèyàn wo làwọn ó pè yàn. so ọ̀pọ̀lọpọ̀ èèyàn Alhaji Abbas mọ́ fèsì, Alhaji Abbas fèsì, Alhaji Abbas sọ̀rọ̀. sùúrù kèé lópin. mùsùlùmí lèmi, iná láhà máa sọ bèrè, ọlọ́mbẹ pẹ̀lú onísùúrù. wọ́n bá ní bó ní ṣe ní sùúrù tó nǹkan, kò sùúrù rí òtótó náà ni.
wọ́n tan sùúrù ni sùúrù rẹ̀ òtótó náà ní lọ́dọ̀ àwọn àgbàlagbà kì í ṣe pé àti fèsì àbá ti sọ̀rọ̀ ṣùgbọ́n mi ìbẹ́ anybody èyí tí ń bẹ ẹ́lẹ̀ pọ̀ ní táwa ń rí làwa ń sọ táwa ń mọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ so ẹ má jẹ́ wọ́n gbé wa kúrò kì í dẹ̀ ṣe ìgbà tó bá wá wọlé tó ti ń súnmọ́ àyà àwọn àgbàlagbà tó ṣe pé ọ̀rọ̀ ìlú kàn ní táwọn èèyàn ò rí ń ta òun rí tó ṣe gbọ́tọ̀ ní tó lè rí tó gbọ́dọ̀ wí tí ó gbénú rẹ tí ó rà ọ̀rọ̀ gbẹ́kùnrà bí ìtì ọ̀gẹ̀dẹ̀ ń bẹ sẹ́mi ni màá wá fi gbogbo yún lẹ̀ ìyìn tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ táwọn Sowore bẹ̀rẹ̀ yìí ṣe rò pé nǹkan kékeré ni ó ń bọ̀ ń bẹ̀ so kájọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mi ò lọ́tà mi ò lólódì bẹ́ẹ̀ nìkan bá bú mi á tún jọba ara wa ṣe ẹmbásì fẹ́ fi Lájí Abbas powó èmi náà dàgún mọ́ owó nú Dr. Sikiru Ayinde Barrister àkìtàn lọ́lọ́ǹdà mi fertilizer lọ́lọ́ǹdà mi gbogbo ẹ̀gbin ló bá mi lára mu ẹ wá wò gbẹ̀yà ayé Barrister bó ṣe dùn tó iṣẹ́ Barrister ò parẹ́ lọ́la gbogbo èèyàn wárí fún Barrister sì tọ́ àwọn ọmọ ó bí àwọn ọmọ ó sì tọ́ àwọn ọmọ táwọn ọmọ tó lóko àti rọmọ Barrister tó jáde tó fẹ́ sí federal honourable bí state ṣe federal honourable náà ni lọ́mọ Dr. Sikiru Ayinde Barrister nìbàdàn gbà yẹn gbogbo àwọn olórin kan wọ́n bú Barrister ń gbà yẹn àwọn dà kí lórí pa wọn kí lórí pa àwọn ọmọ wọn bẹ́ẹ̀ bá dé Fuji chamber tí wọ́n sin Barrister sí ibẹ̀ tó dùn rí ni ní Lamina Lawal nísọ̀lọ̀ so kìí ṣe pé mò ń sọ̀tàn nìkan láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ìtàn tí mo ṣe rí pọ́lọ̀ ń tanná ìmọ́lẹ̀ èmo tí ń wò pé lẹ́gẹ̀sì wo lèmi náà fẹ́ fi ilẹ̀ ǹjẹ́ fáwọn ọmọ mi ni ǹjẹ́ fáwọn ẹbí mi ni ǹjẹ́ fún ìlú Ìbàdàn ni ǹjẹ́ fún ilẹ̀ Yorùbá lẹ́gẹ̀sì wo mo fẹ́ fi ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò pé mi Alhaji Abbas mọ́ sọ̀rọ̀ Aláàfin ń sọ̀rọ̀ Aláàfin ìjọ mo ti ń sọ̀rọ̀ gbogbo ọba kọ̀ọ̀kan kò mú kò dẹjọ́ kò dáríwó ní Barrister fi kọ́ nìkan pé kí ló ṣe má dáhàríwó sétí aráyé kí ló ṣe má dáhàríwó sétí aráyé ọmọ ìyá mẹ́ta kan wà wọ́n jọ ọkùnrin wọ́n dẹ̀jọ́ ń ṣòwò pọ̀ lójoojúmọ́ ìkan wá ṣẹ̀ lọ́jọ́ ọjọ́ kan ó sì wá ń bẹ̀bẹ̀ torí Ọlọ́run mo ní ká gbìmọ̀ pọ̀ kárò ònú wo ṣèbí gbogbo wa là ń ṣẹ̀ lọ́hùn ta sì tún wàyọ̀nù Ọlọ́run kẹ́ni mẹ́ni fojálẹ̀ gédéǹgbé ó fẹ́ jó lórí bó bá lọ jẹ́ ẹ̀wọ̀ ni lọ́jọ́ kan ń kọ́ bó bá lọ jẹ́ ẹ̀wọ̀ ni lọ́jọ́ kan ń kọ́ bó bá lọ jẹ́ ẹ̀wọ̀ ni lọ́jọ́ kan ń kọ́ ní Barrister sọ pé ìwọ náà wá búra ìwọ náà wá búra wá ṣépè bí ìwọ ò bá ṣẹ̀mí rí ọ wá ní ọ̀kẹ́ àìmọye àwọn tó ń bọ́ lọ́hùn dìtẹ̀ wọ́n ti rè kọjá àwọn tó ń tú sí Ọlọ́run wò wọ́n ti wà gbé aláìsí lè ní o bẹ́ẹ̀ ni ẹ bá fẹ́ tú sí Ọlọ́run wò kí ló fà á tí Dr. Sikiru Ayinde Barrister fi kọrin nígbà náà Ọ̀yádolú Ọ̀yásọlá gbogbo alámọ̀tán àti Àyànsọlá Kàmọ́rù èèyàn ṣẹ̀ ó lọ wọ́n dẹ̀ bá bẹ̀bẹ̀ Barrister ní kí wọ́n gbà padà ìwọ ní rárá so èmi a sọ̀tàn tá a bá ń sọ̀tàn Aláàfin àǹfààní wà pé ìtàn sọ nípa Aláàfin bí o kò rí bẹ́ẹ̀ kéde ẹ̀ ṣe pé ìtàn Aláàfin tá a wá ń sọ a fi ń bu ẹnìkan kù àbá fi ń pọn lápọn pa àbí ìtàn Ìbàdàn tá a sọ a fi ń bu Ìbàdàn kù àbí a fi ń pọn Ìbàdàn lápọn pa bí ìtàn ṣe rí olùwádìí ìjìnlẹ̀ lèmi mi èé lanú sọ̀rọ̀ lórí ìtàn àwọn èèyàn mọ̀ mí táwọn èèyàn bá pè mí ìtàn báyìí mọ́ ojú ètí èmi nígbà tí n sọ lọ́hùn kí n sọ pé mọ̀ nǹkan ojú ètí mi ṣùgbọ́n iṣẹ́ ìwádìí lèmi ń gbé tàn mí lé lórí mo sì tún sọ àtọ́bá àti ìjòyè àti gbogbo àwa tá à ń bẹ láyé lónìí a lè mọ̀ tó àwọn tàná a sì lè bá àkọọ́lẹ̀ mọ́ gbogbo ìtàn tá a bá sọ àkọọ́lẹ̀ ni ó bá kí rẹ̀
torí èmi àti bẹ́mi náà ṣe mọ̀ níwọ̀nba tọ́lọ́ ń fún mi mọ̀ ẹ́ tí n bá kúrò láyé lónìí kí ọmọ lẹ́yìn mi kan ní o èèyàn kọ́ṣẹ́ lọ́dọ̀ mi ni kó tẹ̀lé mi tó bá wọ Ọlọ́run ló lè ní kó lè rí 40% tí mo sọsọ tó bá wọ Ọlọ́run ni ṣùgbọ́n tákọọ́lẹ̀ bá wà àtàwọn kílípù tá à ń ṣe tó ń wà káàkiri ẹ rí ìgbà táwọn àwọn kan láfojúsùn pé ààrẹ gbogbo tàtẹ́ bá ń ṣe ẹ máa ń jó ní backup torí kò sí tí wọn ò lè gbé wá ẹ wo Facebook nísìnyí báyìí láìfù tẹ́ bá ṣe láàrin 30 days wọn ó delete ẹ̀ tí wọ́n bá wá ń delete ẹ̀ báwọn tí ò síbò míì mọ́ àwọn generation míì tó bá dé wọn ò lè gbọ́ tẹ́lómi máa àwọn gbọ́ nǹkan báyìí lẹ́nu Laji Abbas ẹ lọ mẹ́rin wá kò ní sẹ́rì àfi tó bá yẹ pé títí YouTube bá sì ń wà bẹ́ẹ̀ àbí tí míì bá dé tàbá tó kó tàn lọ́bẹ̀ àbáwọn tó ti download ẹ̀ pamọ́ tí wọ́n tọ́jú ẹ̀. So ìtàn àwọn bàbá yìí ti ṣiṣẹ́ wọ́n ti ṣèwádìí nípa ìtàn wọ́n ti document ẹ̀ sílẹ̀ fún wa láwọn university àwọn professor of history wọ́n ti document ẹ̀ fún wa. Bàbá mi kan pè mí Amẹ́ríkà ni wọ́n wà ọmọ Adó Èkìtì ni wọ́n níjọ́ kan àwọn dẹ̀ pariwo nígbà tí sígbà bàbá wa Aláàfin ṣe birthday kọ́ ni bàbá professor Bánjí Akíntóyè mo níwèé bàbá professor Bánjí Akíntóyè sọ wà nínú ìmọ̀ bóyá wà nínú library bíi bóyá ọ̀hún ló dẹ̀ wà. Bàbá wa sọ̀rọ̀ nípa agbára Ọ̀yọ́ empire àti Ìbàdàn bí Ìbàdàn ṣe kọ́ńkà gbogbo ilẹ̀ Èkìtì ẹ̀fọ́ríjì mi. Ìgbà mo dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tako mi Èkìtì ò sí lábẹ́ Ìbàdàn rí mo ní lọ́dọ̀ Òpìtà nù lé yín. Mo ní òkè tí Èkìtì ọba sí London Ìbàdàn rí kí ló fa ogun Èkìtì parapọ̀ pé àwọn Èkìtì ó bá a ṣe pínra wa yẹ́lẹyẹ̀lẹ yìí ò dáa ẹja àṣẹra wa lọ́kàn. Kò sí ìlú a single city báyìí tó ń jẹ́ Èkìtì orúkọ environment yẹn ní jẹ́ Èkìtì bí ó ṣe sí ìlú kan ní Nàìjíríà tó ń jẹ́ Nàìjíríà orúkọ environment omi yẹn náà fi sọ wá lórúkọ Niger area Nàìjíríà orúkọ agbègbè àwọn òkè Èkìtì ńlá fi pè ní Èkìtì gbogbo ìlú yẹn ló lórúkọ wọn ìfàtọ̀tẹ̀ èdè là wọ́n ka àwọn ìlà mára àwọn Èkìtì tó tẹ́ bá dé àwọn ìlànà ẹ̀rí pa àwọn òkè yẹn ń bẹ ń bẹ mẹ́gbòmìnà ni wọ́n torí pé òkè yẹn náà ni ṣáájú sáyẹ́ǹsì tiwa tó láwọn bàbá wa sì ti nímọ̀ nípa sáyẹ́ǹsì ẹni wọ́n mọ bí àwọn òkè kọ̀ọ̀kan ṣe rí bí wọ́n ṣe lọ ọ̀rọ̀ bùnmíì tó nípọn tó sì lálàyé lèyìn. Orúkọ la wá fi sọ gbogbo àwọn ìlú àtàwọn orílẹ̀ òmùọ́ sì wá gbára wọn jọ láti liberate ara wọn kó lábẹ́ Ìbàdàn nígbà bàbá professor Bánjí Akíntóyè wá sọ ẹni yìí dúpẹ́ bí ìtàn bá ṣe rí láàṣì sọ ṣé nígbà tí wàá sọ pé Èkìtì ń bẹ lábẹ́ Ìbàdàn àti bùn Èkìtì kù àti bùkù ìtàn là ń sọ bẹ́lòmíì bá pàtàn ọ̀tọ̀ ni tẹ́lòmíì ń sọ níta ọ̀tọ̀ ni tó bá ráwọn tó bá jó pìtàn ọ̀tọ̀ ni tí wọ́n sọ bá sì pẹ̀sáké bóòlé lè ṣe rí bóòlé lè ṣe rí. Nígbà tí kábíyèsí ọba Olúgbọ́n sọ̀rọ̀ ṣáájú kí kábíyèsí ó tó sọ̀rọ̀ àwọn èèyàn wá jáde l'Ógbómọ̀ṣọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bó sì jáde bí tàn ṣe rí ni sẹ́yìn wa la bú Ògbómọ̀ṣọ́ nígbà kábíyèsí Olúgbọ́n sọ̀rọ̀ mo jáde sọ̀rọ̀ bí mo sọ̀rọ̀ sẹ́yìn wa ní wípé mò ń ṣáìdì kábíyèsí Olúgbọ́n lẹ́yìn ẹ̀ka tí mo lọ ṣe interview fún kábíyèsí Olúgbọ́n ọ̀tán mi sì bá kábíyèsí Olúgbọ́n sọ̀rọ̀ báyìí lórí fóònù pé torí Lájí Abbas ṣe oní òpìtàn
tí ń wá ní tí ó jẹ Ọlọ́run ní ń bọ́ ẹyẹ lọ̀rọ̀ mi dègbé tàbá ti wá sọ̀tọ̀ tàbí wá mú fóònù kí wọ́n á pe ọba kan àbẹ́ ẹ̀gbọ́n tí mo sọ torí owó tí mo fẹ́ gbà I won't do that mi tí mo mọ̀ pé tí n bá jẹ àrámù tí n bá jẹ Jahannama lọ́lọ́run ó fi yọ ṣe gbogbo tí wọ́n ń sọ fún wa nínú Bíbélì nínú Àlùkùránì bóyá nínú ẹsẹ̀ Ẹ̀fà ni ipe ẹjọ́ ń bẹ lọ́run so eré là ń pè é tí ọba tí ọ lójú láti hùwà àdọ̀tí múra sí ìjọ tó bá di pé ẹyí bí ẹyí ọ̀hún sómi ti kan bẹ̀ yẹn ó yẹ gbókù jáde èyí tí wọ́n ṣe ilé lọ́lọ́ ta rárá ni èyí tí wọ́n ṣe ó yẹ ẹja kírun sí lára ni sáfù ni ọ̀tán. Aṣọ tọ́dọ̀tí là ń fọ̀ ẹ̀mí wa tọ́dọ̀tí ọkàn wa tọ́dọ̀tí sáà ṣe fọ̀ pé gbogbo òsìtájọ́ ń ṣe lórí social media yìí náà wèrè tí ń bẹ lára wa yìí náà tó gbádùn nílẹ̀ Yorùbá wa la lápọ̀nlé ọba nìyẹn gbogbo kílípù gbàyẹ́kú ń bẹ àwọn ọba la bẹ̀rẹ̀ sí ní bú àwọn tó wá bẹ̀rẹ̀ ẹ̀ lérí kí wọ́n mẹ́nu bà àwọn ọba ìlú wọn ọ̀dọ́ ọmọdé ní tẹ́mbà ní 70% out of 100% àwọn kidnapping tó wà ń bẹ àwọn ọmọ ìlú àwọn tó jẹ́ ń odò jẹ tó pé bíi 70% lọ́jà àwọn ọmọ ìlú ọ̀pọ̀lọpọ̀ tí yìí ń lọ tá a mọ̀ rìpọ́ọ̀tù tá à ń gbọ́ àlébi máa sọ tó bá gbé rẹ̀ pamọ́ pé káyé ọmọ rẹ̀ ò lè gbé rẹ̀ pọ̀ mọ́ fọ́lọ́ àmọ́ ìjọ́ tàṣírí yín bá tú ìjọ náà ni gbogbo ẹ̀ ti tán fúnra ayé ni yóò sì rí kálàáfíà wà nílẹ̀ Yorùbá kálàáfíà wà láàrin àwọn ọba wa làdúrà táwa ń gbà kí ni a fẹ́ jẹ lérè mi kí èèyàn ń dàrú lónìí ó ń dàrú lọ́la please tata bá sọ ó lè sọ tán tiẹ̀ historian lèmi iṣẹ́ tèmi ń ṣe lèmi gbájúmọ́ historian ni mi ò ṣe mí ju history yìí lọ tó bá fẹ́ ẹ̀ náà bá fẹ́ pìsẹ́ǹtì tí yín ẹ pìsẹ́ǹtì ẹ̀ kí gbogbo ayé ó gbọ́ ọpọlọ àwọn tó ń gbọ́ wa ò dúdú kódà àwọn tá a rò pé wọ́n nífẹ̀ẹ́ wa èèyàn ò ní nífẹ̀ẹ́ mi débi wípé kọ́ wá ródòdó ọ̀rọ̀ kó tí wàá máa lé wọn gbá ó àjẹpẹ́fẹ́ mi kọ́ ló ní o ò nífẹ̀ẹ́ òdodo ọkàn nífẹ̀ẹ́ mi lásán ni so kájọ ká mọ ń tà ń ṣe torí òní kọ́ torí ọ̀la ni ká mọ ń tà ń ṣe. kí láàmú bára ọjà kí láàmú bára wa lórúkọ jẹ́ sí kí láàmú búra òfin dẹ̀ ń bẹ ń lù please òfin bẹ ń lù ó ò lè búyàn ò lè bàyàn lórúkọ jẹ́ òfin bẹ ń lù wàláhì kò sẹ́ni náà tó lè support ẹ ọwọ́ kan ń kọwọ́ ń bọ̀ lọ́wọ́ kan ti ń kọwọ́ tó fi ń bẹ tí lànà ń bẹ tí ń tẹ̀lé ṣùgbọ́n etí ń bẹ níwájú òbí kọjá gbogbo èèyàn gbogbo lẹ́fù tí wọ́n ń dá wa padà sí ní tá a ti sọ lọ́dún mẹ́rin lọ́dún márùn-ún kọjá lọ́dún mẹ́fà kọjá tá a ti pìsẹ́ǹtì tàbí tàn ṣe rí ìní àlẹ́ mi sì tó ń sọ gbogbo àwọn tí ń jáde tí ń bu wáyà náà àtàwọn tí ń ṣàtakò ẹ wá pìsẹ́ǹtì Ilé Ifẹ̀ ju bí Lájí Abbas ṣe pìsẹ́ǹtì ìtàn Ilé Ifẹ̀ lọ́dún méjì ọdún mẹ́ta sẹ́yìn lọ àti lọ́dún kẹsẹ́yìn àti lọ́dún yìí gan pàápàá ẹ wá pìsẹ́ǹtì Ilé Ifẹ̀ fún wa ẹ wá sọ ìtàn Ifẹ̀ kẹ́ẹ̀dẹ̀ mẹ́rin wá ẹ má gbà lànà àlọ́ torí tẹ bá pa àlọ́ àsọgbà àlọ́ lélẹ̀ kò sí nínú ìtàn. now nígbà téèyàn jáde tí wọ́n ní Ọ̀rànmíyàn kì í sọmọ Odùduwà kò ní nǹkan kan ṣe pẹ̀lú Odùduwà pé Ògún ló bí Ọ̀rànmíyàn tó sọ boldly ẹ má gbọ́ Ògún ló bí Ọ̀rànmíyàn tí èmi sì ní recording tèmi àtẹ̀yẹn jọ jókòó tá a jọ sọ̀rọ̀ tó dẹ̀ sọ ìtàn Ọ̀rànmíyàn fún mi pé fashion ìtàn Ọ̀rànmíyàn ni pé
Ògún yìí Ọ̀kànbí ni wọ́n ń pè lọ́yọ̀ọ́, Ògún ni wọ́n ń pè nílé Ifẹ̀. Sẹ́ni ti gbàgbé? A ní ọ̀pọ̀lọpọ̀ tí ń lọ ṣé gbogbo ń tá a bá mọ̀ ṣùgbọ́n àwọn òsín bí ẹni tí ọmọ mi ì ṣe fúlákà mi ì ṣe plọ́gà. Téèyàn sọ pé ọ̀rọ̀ ọmọ méje tí wọ́n ní Odùduwà bí pé kìí ṣe Odùduwà ló bí ọmọ méje, Ọ̀kànbí ló bí ọmọ méje, tó sì ka orúkọ wọn fún mi tí mo sì ní first recording lọ́wọ́ as back as 4 years ago tí ó bá wọ 5 years gan. Because àwa tá a jó pín tàn a máa ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ara wa. Tọ́rọ̀ bá délẹ̀ bí ò lè lè ṣe rí, bí ò lè lè ṣe rí, bí ò lè lè ṣe rí. Ọ̀yà ojú wo ni wọ́n fi wò? Iná ní pé nílé àwọn ọgbà fásitì nígbà téèyàn bá ti gba professor tó ti ṣe gbogbo ẹ̀, wọ́n wá ní táwọn ọ̀jọ̀gbọ́n máa ń kóra àwọn ìjọ tí wọ́n máa ń dálẹ̀, wọ́n ò pè ní academic. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n àwa yìí à lè kẹ́kọ̀ọ́ mọ́, kò sí iléèwé tá a lè lọ mọ́, ṣùgbọ́n a máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ara wa. Ọpọlọ wa láàjọ máa yálò láwà pera wa bẹ́lẹ̀ ìṣèrí ni. Kí ló jẹ́ pé ọ̀tọ̀ ni tá à ń sọ nílé, ọ̀tọ̀ ni tá à ń sọ ń ta. Èmi ò dẹ̀ sí nínú òpìtàn tẹ́nìkan ó sanwó fún pé ọyá Lájí Abbas lọ́mọ bẹ́ẹ̀ nìkan lórúkọ jẹ́. Mi ò sí nínú òpìtàn náà. Àbí ṣe ọ̀rọ̀ báyìí mo tó fi Ọlọ́run ọba tó dáyé dọ̀run búra, kò sí ọba kan tó pè mí including Aláàfin Ọ̀yọ́. Ìgbẹ́ Lájí Abbas bí mo ṣe fẹ́ kọ́ sọ̀tàn ní ìtàn bẹ́ẹ̀ ńlẹ̀ ni. Èmi ní pé kó dáa ẹni tó sì ń wá ìrẹ́pọ̀ ìdìmú jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn lágbàgbọ́ báyìí bó lè ṣe báyìí lè já ṣiṣẹ́ ẹjẹ́ àgbà báyìí àwọn tá a bá lè pè lákèésí kí nǹkan bá lè dáa. Àní tó o bá gbé rẹ pamọ́ pé káyé ọmọ rí ọ ò lè gbé rẹ pamọ́ fọlọ́run. Tó bá wá ṣe pé orin tí mo dá lọ èmi dá ní kí bàbá mi nu pé mo ní Aláàfin náà ni bàbá wa, Aláàfin náà ni ìrìn wa, Aláàfin náà ni ọ̀rọ̀ wa, Aláàfin náà ni ìṣe wa, Aláàfin náà ni àṣà wa, Aláàfin náà ni ìlú wa. Ó wọ Ọlọ́run ló gbá Aláàfin sípò, Aláàfin náà ni bàbá wa. Mo dá ní kí bàbá mi nu, kìí ṣe èèwọ̀ tí wọ́n náà bá dá ní kí bàbá rẹ̀. Àbí tí mo sọ pé ọwọ́ Ọlọ́run ló ṣe Ìbàdàn bó ṣe ṣe, tó ṣe pé gbogbo ìlú ní Ìbàdàn já, tó gbé Ìbàdàn síbi tó gbé sí, ọwọ́ Ọlọ́run ni. Tó bá ṣe pé ìhun náà tún ni ìwọ náà dárin kìlú rẹ kò sí jà ń bẹ̀. Níwọ̀n ìgbà tó ní tí mo dáhùn bá dárúkọ ọba mi kí wá máa fi bú. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wá, ọmọ Ọ̀yọ́ ni wá. Ọ̀yọ́ Mèsì, Ìbàdàn Mèsì Ọ̀gọ̀, Mèsì náà jọ ni wá. Àbí nígbà tí èèyàn jáde tó sọ ìtàn ipe ìlú Ìbàdàn àwọn ni wọ́n pláǹtì Mọdákẹ́kẹ́ síbẹ̀ yẹn láti máa han Ifẹ̀ léèmọ̀. Tèmi sì jẹ́ ọmọ Ìbàdàn tí mo sì jẹ́ ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kí n sì mọ́ jáde dìbọ́ǹkì ẹ̀gbẹ́ mo tún pè mo sẹ́ndì mẹ́sẹ̀gì táwọn náà ẹ̀gbọ́n mi náà sì sẹ́ndì mẹ́sẹ̀gì padà pé kìí ṣe báwọn ṣe mo ní ẹ mọ̀sán pé kìí ṣe bá ẹ lọ gbọ́n tẹ́ ẹ sọ. Àwa tá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ clearly ní now tí wọ́n dẹ̀ kọ́ tiẹ̀ wọ́n tún kọ́ tiẹ̀ àpáàtì fún fídíò. Ṣé ẹlẹ́wàá mọ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ṣe rí? Ìbàdàn ló plant ẹ̀. Iná ní ìgbà tí Mọdákẹ́kẹ́ pàpà wá ṣẹ́gun Ifẹ̀ tí wọ́n lé Ifẹ̀ lọ ní Ògúnmọ́lá fi yarí pé orírun wọ̀ gbọ́dọ̀ parẹ́ tó dá àwọn Ifẹ̀ padà. Jájọ́ nítorí Ọlọ́run. So now kí ni wọ́n fìtàn yẹn ṣe? Wọ́n so Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ pọ̀. Àwọn so Mọdákẹ́kẹ́ àti Ìbàdàn pọ̀ mọ́ra wọn pé Ọ̀yọ́ náà ni wọ́n láti máa fogun jà Ifẹ̀. So gbogbo ète nìyẹn, gbogbo ète nìyẹn. Èmi ò dẹ̀ sí nínú òpìtàn pé mo fẹ́ ló kọ àbí láti make owó lórí social media no. Ní tí òyọ́ pọ̀lọpọ̀ pọ̀ ju tó yẹ yín lọ. Ẹ̀sìn tó síwájú sì ti gba first náà
ọlọ́run ráwọn àgbàlagbà ń bẹ. Barrister ní pé ọlọ́run gbọ́lá fọmọdé òun bínú, ọlọ́run rí ẹ nílẹ̀ kó tó gbé fún un, ọjẹ́ gba kádàrá kó lè rọ́nà lọ. Mi ò wá bẹ́nì kankan ṣe competition, iṣẹ́ tèmi náà ṣe ó bá mi lójijì ni. Ìdí inú tó ṣe pé ńgbà tá a fi bẹ̀rẹ̀ kì í ṣe pé kí tẹnìkan bàjẹ́ àbá fẹ́ bà ẹnìkan jẹ́, ẹnìkan ni mo fi bẹ̀rẹ̀. Ìtàn plain history lèmi ń sọ, plain history ni mò ń sọ, pẹ̀lú iṣẹ́ ìwádìí ni àtọ̀pọ̀lọpọ̀. Kí lọ́jọ́ orí mi tí irun ti ń funfun, bọ́ ọ bá ti lè kàwé jù tó o lè ronú jù lórí nǹkan, ó tètè máa ní irun funfun. Ṣé ẹja padà sórí ọmọ ìyá òun ni Lájí Àbáàsì, ẹbí òun ni Lájí Àbáàsì, ọ̀rẹ́ òun ni Lájí Àbáàsì. Ṣèbí èèyàn náà ló tún padà tó bọ́ ọ̀tá tí bẹ̀rẹ̀ sí ní bú mi, tó náà tó ń ṣe ìdẹ́ rínú. Àlọ́ ò lè gbé rẹ̀ pamọ́ pé káyé ọmọ rẹ̀ ò lè gbé rẹ̀ pamọ́ fọlọ́run. That's it. Ṣùgbọ́n adé history èmi lọ́lọ́run fún, adé ìtàn èmi lọ́lọ́run fún. Mo sọ pé mo dé lódì mọ́lẹ̀ o, mo dé lódì mọ́lẹ̀ o, ayé ti gbọ́ tàn mí yàtọ̀, mo dé lódì mọ́lẹ̀ o. Lọ́dọ̀ Ọlọ́run èèyàn méjì èèyàn ẹni ibi lọ́dọ̀ Ọlọ́run. Ṣé gbogbo ogun, gbogbo ẹbọ, gbogbo àṣàsí tí wọ́n gbé sótúrú kan lára mi, bẹ́yìn ṣe rí táwa náà bá rí bẹ́ẹ̀ tí yóò ti bàjẹ́ tán yányán. Wàláì mo tún fọlọ́ ọba búra, mo mọ ibi tí wọ́n ti bí mi, ṣùgbọ́n báwọn bàbá wa ṣe ṣe làwa ó ṣe. Oníkọ́lá tí ń rí attack, oníkọ́lá tí ń rí kí wọ́n parọ́, oníkọ́lá tí ń rí ojú ti là, ayé ti gbọ́n. Ẹ má fi mi tajà, ojú ti là, ayé ti gbọ́n. Sọ̀rọ̀, ẹjá àjọ sọ̀rọ̀, sọ̀tàn, that's it. Ìwé ni káwọn máa wẹ̀ tá a máa fi tajà. Táyé ò bá gbọ́ wa, táìmù kan iṣẹ́ tá à ń ṣe yìí, ẹlòmíì lè ní àwọn ti rí Lájí Àbáàsì wo ti pẹ́, tó bá tún yá yóò tó há ìwé òtún wa. Nígbà ẹ bá lọ lẹ̀ yẹn ẹ mọ̀ wẹ̀ ń tẹ́ fi tajà. Èmi ò sì fò káàkiri, ojú pọ̀nà kan tí mò ń tọ́ lájú àbò ti bẹ̀rẹ̀ ni. So ẹjọ́ nítorí ọlọ́gbẹ́ tẹ́jọ́ lólùfẹ́ tẹ́ ń pè mí, no mi ò lẹ́nì kankan máa bá drag ọ̀rọ̀ kọ́. Ṣùgbọ́n yẹn èèmọ̀ kí ni tí ń bẹ ń bẹ. Àwọn bàbá tẹ ni wọ́n ń bára wọn jà, ìwọ ló wá sórí social media tó wá dẹ́dìdì ìwò nú àwọn bàbá wa, gbà wọ́n bá wa. Ẹ lè rí typical ọba Yorùbá gidi kan tí wọ́n wá sọ pé tó ìkankan báyìí ṣẹlẹ̀ orí social media ní ọ̀lọ́. Yóò wo orí àpèrè tí mo wà mo fẹ́ mọ rí dínkù yìí. Àwọn ọba wa ní ìbẹ̀kẹ́ tó lè rí interview ṣe fún wọn, ikùn mọ́ ọ̀tún fẹ́ bọ́ sí tòsí níbi tí ẹ ń para wọn mọ́dé. Bàbá ni ẹ fẹ́ ṣe fún gbọ́, àìwé ìtàn ti ń bẹ lọ múwé ìtàn báyìí rí gbogbo tẹ́ fẹ́ bí wá ń bẹ̀, kò sí nǹkan míì tó irú nǹkan báyìí wọ́n máa sá fún. So kájọ. So I'm a family man. So mo lé ẹbí mo lára, ojú sì pọ̀ lára mi táwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ lára mi, wọ́n á dé tán àwọn tí ò tó nǹkan máa fa. So oríire ńlá ló jẹ́ fún mi pé nínú oṣù báyìí, oṣù tá a wà yìí, ọmọ mi ká parí fásitì. Ṣé ìdùnnú ńlá kọ́ ló jẹ́? Ṣé mi máa dán nǹkan wò? Èmi yìí sáláàrí wo yé tó à ń gbé abẹ́nú ṣe nǹkan rí ni. À ń gbé abẹ́nú ṣe nǹkan rí. Bí mo kéré lọ́jọ́ orí mo fi bímọ. Mo kéré. Ọmọ mi kan ní ó tó parí ní December yìí. Nígbà tẹ́mi ń bímọ, àáfàá bàbá mi inú ilé náà la wà. Èmi ń gbowó oúnjẹ, ọmọ mi ń gbowó oúnjẹ, ìyàwó mi ń gbowó oúnjẹ. Torí pé nínú ṣẹ̀ríà Islam nínú àlùkùránì wọ́n lọ́mọ 40 years èló fi bọ́ ọmọ rẹ̀ kó tó yọ ọkàn lọ́rùn rẹ̀. Ṣẹ̀rá àwọn bàbá wa
tí mọ̀ bá ti pọ̀ tí bẹ̀rù Ọlọ́run bá ti pọ̀ wọ́n wá gbé lórí rẹ̀ bí wọn ò tiẹ̀ gbé lórí rẹ̀ náà ṣé mo ta ni mí gbà kí lọ́jọ́ orí mi. ẹ ṣé o ẹ̀yin tẹ́ fún wa ní cap ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń fún wa ní gift lórí TikTok àwọn ọmọ náà wà ní lónìí. Yorùbá ní tìjú Yorùbá yẹn sọ̀rọ̀ ṣàkàṣàkà àkọ́kọ́ nígbà tí ó ṣe pé bí a mọ̀ wá ń ṣe mo ti mọtí kí n tó bọ́ sórí afẹ́fẹ́ Yorùbá máa ń ní tìjú Yorùbá yẹn sì sọ̀rọ̀ ṣàkàṣàkà ẹ̀ ń bá ní kò sẹ́tì ìléwojú ìran wa tẹ́ fi pè wá ní ìran ọmọlúàbí adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń fún wa ní gift lórí TikTok ẹ̀ẹ́dẹ̀pọ́n tó dé wa ń fìlà míì bẹ̀rẹ̀ ẹ̀ tí kò lè dé wa àbí cowboy Yorùbá ní tìjú ni please gbogbo àwọn táàsì là ń bára wa jà yìí lùgbà náà la ṣe sọ pé aláfojúsùn nǹkan báyìí la fẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá nǹkan báyìí náà ni ṣé bí ibẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ́dẹ̀mẹ́ tó ṣe pé wọ́n ti gbà pé torí táwọn ń ṣe owó táwọn èèyàn san fáwọn ọ̀yà wọn ro àwọn èèyàn tí wọ́n pè tẹ́ fẹ́ fà mọ́ra tí wọ́n pè mí sọ fún wọn àtúbọ̀tán lójú o ìjọyọ̀ ni o ìjẹ́fẹ̀ ni o ìjẹ́ Abẹ́òkúta ni o ìjẹ́ Ìbàdàn ni o mọ̀ bá wọn dá sí i tó bá fẹ́ sọ̀rọ̀ rẹ freely mọ́ torí pé nìkan pé wọ́n fẹ́ fún ọ lówó àbí ẹni lágbájá kan ó fún ọ lówó àbí lágbájá kan tó bá sọ̀rọ̀ àfihàn àbí kò yí ọ̀rọ̀ ẹnu rẹ padà tó lẹ́rìí ọkàn tó bá lẹ́rìí ọkàn yìí ní ọ̀pá ọ. kájọ nítorí Ọlọ́run please and please ẹja àmọ́ tá à ń ṣe ẹja àmọ́ tá à ń ṣe. now èmi ò lẹ́nì kankan bú mi ò lẹ́nì kankan bájà àwọn tí bá dẹ̀ ń bú mi ò rẹ́yìn sí anybody kẹ́ bá mi bú yàn ẹ fi ń kálukú lẹ́gbẹ̀jọ́ tí ó lọ pàdé ara rẹ̀ ìyí tí ẹ ti ń bá bọ̀ tẹ́lẹ̀ níṣẹ́ la fi gbígbọ́ sàláì gbọ́ o èwo dẹ̀ ní tọmọ kékeré ààrẹ Lájí Àbáàsì ipa wo ló la lára wa ọlá yìí ń pọ̀ sí òkìkí ń pọ̀ sí yìí ń pọ̀ sí náà ni ipa wo ló la lára wa. èmi ò mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibi tọ́lọ́ ń tòbí sí so èyí tẹ́ ẹ bá rò pa disappoint yín pé búyàn ẹ má bínú ẹ̀yin tó bá sì tẹ́yìn lọ́rùn pé Lájí Àbáàsì bá a ṣe ní kó o ṣe náà ló ṣe pé wọ́n bẹ̀ ní kankan jà pé àlàáfíà ńlẹ̀ Yorùbá sọ yẹ kí olóyè Sunday Ìgbòho lè wọ Ilé Ifẹ̀ bí wọ́n ṣe jagun tó mọyì ẹ̀mí tó sọ̀rọ̀ láàrin Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ so tá a bá wá mọ̀ yìí pé tẹ́mi bá ń bẹ á bára wa ṣe kí la fẹ́ bára wa jà fún táwa jagun àjàdídú orí tèmi pé òpìtàn lèmi. abẹ́ ìrádúró yìí tẹ́ ń fún olóyè Sunday Igboho ní pálásì ní Ilé Ifẹ̀ ẹ dákun ṣé tí Yorùbá mọ̀ bára wọn jà sínú ṣé táwọn bára wọn jà sínú. ọ̀rọ̀ àwọn tẹ́rọ́rìsì kankan Boko Haram bandits yóò kàn wá tó bá dẹ̀ jẹ́ pé àṣeyọrí Aláàfin Ọ̀yọ́ àtàwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé ní bí yín kò sí tó burú mo sọ ní mo ní ẹ̀yin ọba àlùkọ̀ọ̀kan náà ẹ̀yin náà gbégbèsè yìí ojúṣe Aláàfin bọ́láàfin ṣe ń ṣe é bọ̀ nu ìhìn tí Aláàfin fi ń jẹ́ Aláàfin nu kó dáàbò bo ilẹ̀ Yorùbá ojú ẹsẹ̀ ń gbà wàhálà àti Kogi àti Kwara pọ̀ ojú ẹsẹ̀ ní kábíyèsí pé gómìnà wọ́n dẹ̀ release press release nígbà pé territory Aláàfin ni ó ń bẹ nínú ìwé My Life tí Sir Ahmadu Bello kọ ó já mọ̀ pé Ìlọrin Aláàfin ló ní Sardana of Sokoto lọ́kọ Sir Ahmadu Bello Sardana of Sokoto ọmọ Usman Dan Fodio ni lè mọ omi tó ẹni tó kú odò torí gbogbo tí bá ń bẹ lára rẹ̀ àti níbi ohun ara bó ṣe báwo rí ní ọmọ fi mú mi ń ló kọ tó sì sọ Aláàfin sì sojú sí wọn
tábà wá là ń fẹ́ unity ọ̀dà tí Lájí Abbas bá sọ wípé tó Aláàfin o àti Ọọ̀ni wọ́n ṣe ìpàdé ìdùnnú wa ló yẹ kó jẹ́ àbíbànújẹ́ wa so kí wọ́n máa jà lọ ká má jọ rí wọn pọ̀ káwọ̀ ọba lè máa wá gbégbèkúgbè káfí lè máa wá máa jẹun àbí ṣé fọ́tò bí ìpàdé tí wọ́n lọ táwọn méjì jọ jókòó tí wọ́n ti ń bára wọn sọ̀rọ̀ ṣé ìbànújẹ́ wa ló yẹ kó jẹ́ àbídùnnú wa. so kí ni tó ń bẹ́ẹ̀ tá a bá dẹ̀ sọ̀rọ̀ ẹ ṣèwádìí ẹgbọ́n wọn l'Aláàfin o àti bàbá wa Ọọ̀ni wọ́n ṣe ìpàdé wọ́n pàdé ta ló pè wọ́n sípàdé ọ̀hún ẹ lè mọ̀ torí kò kàn yín kèrè ẹ̀ sọ̀rọ̀ táwọn pírẹ́sì lè gbé dákun torí Ọlọ́run tí wọ́n bá wá ń pè wá lókù rọ tí wọ́n kálukú bá wá ń gbé oríṣiríṣi ẹ fi wọ́n lẹ̀ but èmi máa ń sọ tí n bá sọ ìtàn tí ò bá tẹ́ yín lọ́rùn mo tún mọ̀ létè yín ó kù ń challenge yín mo mọ̀ létè yín àní ẹja àjọ gba ọ́ọ̀lù ẹ kóra yín jọ ká wá pàdé. ìwà ibi mo tiẹ̀ wá bá dé ní ìsinmi gẹyẹrẹ là ń bá gbà mo ti láwọn stúdẹ̀ǹtì kan tó ṣe wípé àwọn gan-an wọn tó ogun dá lọ sẹ́rí Ìbàdàn we have a system tá a fi ń jà láyé ogun tó yàtọ̀ sí gbogbo ìlú. Ìbàdàn fún gbogbo àwọn ọmọ ogun àwọn ológun wọn ní free hand ẹ̀yin náà lè lo ogun báyìí ẹ lè lo ogun báyìí àmọ́ tó bá ṣe pé ìlú ńlá ni àbíbí ńlá ni tágbára yóò bá ka ẹ padà wálé ẹ wá bá wa bèlè tà sí àwọn ogun eléyìí àwọn ogun táwọn ọmọ ogun lè jà ní mo láwọn ọmọ tó sáwọn páwọn òpè tàbí wọn lè fèsì irú nǹkan báyìí please mẹjà bara wa lórúkọ jẹ́ ẹjà àwùwọ ọmọlúàbí èyí báyàn lórúkọ jẹ́ sọkájọ now bí yóò ṣe rí nù mi ò bẹ́ẹ̀ nìkan kan jà bí mo ṣe dá ń dúró àbàtà mi tó ta kété ó ní nítorí apá èkúté ilé yín ọ̀wá káwùsà níbi yíyí kiri lọ́mọ apá èkúté ilé yín ọ̀káwùsà kán yíyí kiri lọ́mọ. ọ̀tá ń ṣe tiwọn gbogbo yín ń ṣe tiyín gbogbo ẹ̀ là ń rí tẹ́sí ń sọ fún wa ṣùgbọ́n sẹ́ni tọ́lọ́run gbé dìde ìtẹ́ pé kó ṣubú bí ó ṣe ìwá ṣubú yóò ṣojú ọlọ gbogbo ẹbọ yín gbogbo àṣàṣì yín gbogbo àbílú yín bí òkìtì ọ̀gán bá jìn orí ara rẹ̀ báyìí ní jìn lé má gbẹ̀yìn làgbà lédì ń dún. ẹ wá já bọ́ síbi ọ̀rọ̀ tó ń lọ àwa náà ti rí tó ṣẹlẹ̀ wọ́n tún ti rìlíìsì orúkọ àwọn ológun wọ́n ti rìlíìsì ní orúkọ àwọn ológun bíi 14 tó ṣe pé Òkè Ọ̀yà ni wọ́n ti wá tí wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba ó ti jáde. ẹ wá wẹ́n tó jẹ́ NSA Nuru Ribadu ara àwọn tó wà pẹ̀lú rẹ̀ gbogbo wọn ń bẹ́ẹ̀ now ẹja bára wa sọ̀rọ̀ ṣébi téyè bọ́ sí máa ṣe náà dáradára nù. tẹ bá wo mo ṣètò níjẹta àbíjọ́ wo mo lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa lọ́wọ́ wọn ọ̀mọ́ ń bí àwọn tá à ń fojú rẹ̀ wò ẹ rí i pé tẹ bá wo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Ọbásanjọ́ àti Àtíkù criticism ààrẹ Tinubu ààrẹ ní fọ́ so that bí kìíní ṣe fail tí ẹ bá lọ́kàn wọ́n mọ̀ ní torí pé wọ́n ń criticize ìjọba Tinubu wọ́n ṣe gbé wọn. tẹ́ bá wọn tí Sahara Report ọ̀pọ̀lọpọ̀ ń wí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ń wí ààrẹ fẹ́ pa gbogbo ẹgbẹ́ òṣèlú rẹ ni o ẹ fẹ́ kẹgbẹ́ òun ó dì kan ni o one let me tell you mo sọ yìí ẹ mọ̀ àwa ìtàn làwa fi ń study ti ń lọ PDP ní ìsìn gómìnà wọn kù 8 ó ti kù 8 gómìnà wọn ó ti kù 8 ojoojúmọ́ làwọn èèyàn ń cross sínú APC
tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. kí lẹ rò pé mú wọn cross. ẹlẹ́ẹ̀kejì adá pátì mi lẹ̀ ADC gbogbo àwọn tó kú tẹ́ lọ dá ADC yìí lẹ̀ arínú àwọn tó wà láti inú APC PDP àti gbá àtàwo wọn kóra wọn jọ wọn lọ ADC gbogbo yẹn ní bẹ́ẹ̀ ńlẹ̀. so tí àwọn gbogbo gómìnà bá kó nu PDP tán tí ò sí gómìnà kankan nínú PDP èyí tí wọ́n sọ ni pé APC o president rà wọ́n ní ó sọ Nàìjíríà di single party wọ́n á wá rẹ́sùkà mọ́ wọn lẹ́sẹ̀ máa rẹ lẹ́sẹ̀ bí tí wọ́n fẹ́ sọ Nàìjíríà di yóò dá bẹ́ẹ̀ ni òfin wo ló sọ yí pé gómìnà ò lè ṣe pátì tó bá wù. ẹja gbẹ̀yìn lẹ̀ mọ́ padà bọ̀ bí ìyẹn ọ̀rọ̀ ńlá nìyẹn. now lórí ọ̀rọ̀ kù ẹ rí i pé ó tẹ̀kì gbogbo ìwé ìròyìn Nàìjíríà ó tẹ̀kì wọn ní 17 days kí wọ́n tó lè gbọ́rọ̀ kù yìí jáde. ọtí tí mo ṣe ètò ní last week tí mo wá challenge Sowore Sahara Reporter yìí pé ìwọ lọmọ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ń Báràkì ó ti gbé bí wọ́n bá pa sójà ló gbé bí sójà ló bá pa Boko Haram ni ó ti gbé gbogbo tí bá ń lọ lọ́mọ sọ mọ́tò máa proud mẹ́ pé wọ́n lọ́wọ́ kọ́ gbé ó ṣe gbélé ìjọ kẹta rẹ̀ ẹ̀rí post gbé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí pé ìgbà tí mo sọ̀rọ̀ àwọn náà sọ́wọ́ alẹ́ rí bẹ́ẹ̀ pé Ààrẹ Laji Abbas sí ìparọ́ kì í mọ̀mù lómù àwọn rí pé gbogbo wọn ni wọ́n ń wéètò nínú wọ́n ń wé ìdí nìyí tó sọ pé kẹ́ ẹ mọ́ ẹbí èsì bí táàtì máa bú èbú àbá máa ṣe pé ilé ọgbọ́n ni bí wọ́n ń wéètò. wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba ilé ológun ní iléeṣẹ́ ológun ní kò rí bẹ́ẹ̀ láńgbọ̀ ya la gbọ́ pé wọ́n ti kó àwọn èèyàn 20 kan kò rí bẹ́ẹ̀ kí lẹ káwọn èèyàn 20 fún kínní kan wọ́n fẹ́ òkè ó yé wa bá àbá sọdẹ rí àmọ́ pàṣẹ ẹkùn làwọn bàbá wa ń wí. now ara àwọn orúkọ kan tí wọ́n release. ṣé wàá rí ibi tí ó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí wọ́n fẹ́ rùkútù àwọn ológun sẹ́ni nílẹ̀ Ìgbò sírò tí ẹ̀ ní àwọn ọ̀lọ́ ìdìbò tí ẹ̀ jáde díẹ̀ àwọn south yẹn ló lò ọ̀dọ̀ wa ń bì yìí náà àwọn ò rérò tẹ wá nílé Haúsá North Central ní Ìgbà ní Àwo ní wọ́n tú jáde láti darapọ̀ mọ́lẹ̀ máa ń wà kíní tébù yẹn àwọn tábàdẹ̀ ní lọ́wọ́ ẹ fi ṣọwọ́ sí mi yín tó wà lórí mo ti wá lórí fóònù. àwọn èèyàn wa ò jọyìn sójà tẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dọ̀ ọmọ gómìnà wọn lọ́dọ̀ wọn bẹ́ńbẹ́ ọmọ emir àwọn bẹ́ńbẹ́ àwọn former governor wa àti present governor ọmọ wọn mélòó ló ń jọyìn sójà lọ́dọ̀ tiwa láti dáàbò bo ilẹ̀ Yorùbá tó láwọn bàbá wọn gan ṣé wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ọmọ mínísítà wa mélòó ló wà nínú iṣẹ́ ológun ọmọ àwọn ọba wa mélòó ló wà nínú iṣẹ́ ológun ìjọkùnrin ni ìjọbìnrin ni ojúṣe yín ni àwọn ọmọ ẹ̀mí àti wọn gbogbo àyè lẹ́ẹ̀rí wọn gbogbo bíkíbi lẹ́ẹ̀sì bá wọn ṣùgbọ́n àwọn ti wá kí la fi ń kó àwọn ọmọ wa ibi owó bá wà sáà ni ọmọ ọba wa mélòó ló wà nínú iṣẹ́ ológun ọmọ mínísítà mélòó ọmọ gọ́vnọ̀ mélòó ni ló wà nínú iṣẹ́ ológun ọmọ ààrẹ wa wo ló wà nínú iṣẹ́ ológun débi pé tí nǹkan bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ àwọn ọmọ èèyàn ńláńlá mélòó ló wà nínú iṣẹ́ ológun tá a dáàbò bo ilẹ̀ Yorùbá lè rí wọn bẹ̀ lọ́dọ̀ tiwa lè rí wọn bẹ̀. o sì ń bẹ̀ wọn ni wọn ò pín rí bọ́ wà ń bẹ̀ gan wọn ni wọn ò ní pín jákujàku ẹ̀jẹ̀ aṣọra wa. náà wọ́n bẹ̀rẹ̀ kíní kan bẹ̀rẹ̀ wọn láwọn ó blọọkì National Assembly ní Aso Rock ní àtàwọn bòmíì ilé ẹjọ́ náírà tí wọ́n bá lọ ń ṣe rálì wọn ní iwájú Aso Rock wọ́n wà ń bẹ́ẹ̀
tẹ́ bá wo fídíò tí wọ́n rìlíìsì ní àná sẹ́rí gbogbo ète Sowore ó yé mi ẹ̀rí pé Sowore nìkan ní ọkọ ló ń bá àwọn ọlọ́pàá àti ẹ̀ńdó ní sọ don't tear gas us don't tear gas us ṣé wọ́n ti gbé tear gas náà gbogbo propaganda nìyẹn nígbà tó sá òun náà ni wọ́n fẹ́ káyé ó rí pé àwọn ti ń ní tear gas wọ́n ti ń lé àwọn ṣègbà kan ṣàwó kan ẹni historian làwa gbogbo eléyìí ò jọ tó kò jà wá lójú ète èèyàn tí ó pàyàwó rẹ nítorí tó fẹ́ gbà èèyàn tí ó pọ̀ ọmọ rẹ nítorí tó fẹ́ gbà èèyàn tí ó dáná sunlé rẹ nítorí tó fẹ́ gbà kí là á ti ìrírí ayé kí là á ti ìrírí ayé tá à ti kánú tá à ti gbọ́ tá à ti rí. tẹ́ bá wà lásọ̀rọ̀ kì í yẹn ṣé ẹ ti gbàgbé kí ní Ọbásanjọ́ tí wọ́n líǹkì ni nígbà wọn fi fẹ́ tẹ́ ń ka ẹ̀bọ Tinubu lọ́wọ́ tọ́básanjọ́ ń sọ pé ẹ jáde kí wọ́n mobilize àwọn ọ̀dọ́ kí kódà táwọn sójà bá ń pa wọ́n kí wọ́n sì dúró bẹ́ẹ̀ ó ti gbà pé mo ṣe program nígbà náà system yẹn wọ́n fẹ́ rà so wá bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé Nnamdi Kanu ni wọ́n ń pariwo kí wọ́n fi bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ EndSARS nígbà yẹn náà nìyẹn nígbà wọ́n bẹ̀rẹ̀ EndSARS kí ni tẹ̀sí EndSARS lé lórí àwọn ọ̀gá yídà tó organize ẹnìkan kò rí wọn pé tí wàhálà bá ti ṣẹlẹ̀ ta la fẹ́ mú àbí bá fẹ́ dialogue ní ta la dialogue nígbà ìjọba tó lóhùn àókè gbogbo nǹkan tẹ́ ẹ béèrè ni wọ́n tó takú bẹ́ẹ̀ tí Nnamdi Kanu dẹ̀ ń sọ pé tẹ́ bá di property Tinubu kí wọ́n bàjẹ́ tẹ́ bá di Sanwó-Olú kí wọ́n pa tẹ́ bá di Tinubu kí wọ́n pa gbogbo fídíò yìí ló wà ọdún yìí wà gbogbo alárí BRT àwọn ọkọ̀ ńláńlá Lagos State tẹ́lẹ̀ dáná sún lọ rẹpẹtẹ. gbogbo àwọn ọ́díò àti àwọn ìwà aburú tí àwọn Nnamdi Kanu community ní East tìbí lára wọn lóbìnrin mo pósì kínní yẹn lánàá obìnrin sójà tó mọ́kọ rẹ̀ Haúsá wá tọ́jú ọmọ ilẹ̀ Yíbò fẹ́ wá ṣe wedding wọ́n pa ọkọ rẹ̀ wọ́n fipá bá obìnrin sùn wọ́n tó pa wọ́n sì písìsì ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ gbogbo wa ní fídíò yẹn mọ̀ trẹ́ndì lọ rẹpẹtẹ lórí WhatsApp ńgbà yẹn. lẹ́sùn pọ̀ ọmọ Haúsá wa ilé ẹ̀rọ ọmọbìnrin mẹ́ta lè ká àwọn lẹ́yìn náà ní ìta Ìgbòho dà fitafita ààrẹ àkọọ́lẹ̀ pé wọ́n ń kó báńkì àbí káàmpù tí Ìgbòho lọ ní àbọ́jà tí Ìgbòho lọ dàrú ní gbogbo ibi tí Ìgbòho bá ń dé àwọn èèyàn ń wẹ́kọ̀mù ẹ̀ ní ìlú sì ń lọ lọ́tún ìlú ń lọ lósì kò sí kankan ìlú ò dàrú. Sowore ò lè jáde láti ṣe rálì lórí pé Ìgbòho ní wanted ń bẹ lórí orúkọ òun eléyìí tí wọn ò tiẹ̀ tí ì mú ẹgbẹ́ wanted kúrò lórí orúkọ rẹ̀. ẹlẹ́ẹ̀kejì sáwà kú lórí ọ̀rọ̀ rúmọ̀ pé wọ́n fẹ́ ṣe kú ó fèèlì ó ń lọ lọ́wọ́ so láàrin ìgbà tí kú jẹ́ fèèlì iná lẹ́yìn ń pìpíà wípé ẹ fẹ́ ṣe fi Nnamdi Kanu kí ló dé fà á wọ́n mọ̀ pé Yíbò pọ̀ lẹ́yìn Àbújá ẹlẹ́ẹ̀kejì àwọn tó fẹ́ ṣe kú àwọn Haúsá ni tí wọ́n dẹ̀ lówó lọ́wọ́ gbogbo àwọn owó sọ́bsidì tẹ́ ti blọ́ọ̀kì wọn àtàwọn alájà sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ kan ń lọ mò ń bọ̀ ya lọ bá mọ́mẹ́ kí ló dé ọ̀yà pẹ̀lẹ́ tí o pé wọ́n mọ̀ yí pé Tinubu ò jẹ́ wọ́n rí àjẹbánu tí wọ́n ń jẹ Tinubu èlò ọdún kan tára ti ń ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí náà ni wọ́n fẹ́ da ìjọba rú àwọn Haúsá dẹ̀ ń bẹ́nu wọn wọ́n mọ̀ pé wọ́n pọ́ǹpù owó fún wọn. Ilé tó dàwó lọ́jọ́ kan ó lè má ṣe é kọ́ lọ́dún mẹ́wàá ibi tí Nàìjíríà bàjẹ́ dé ṣe Tinubu ni. ẹgbọ́n táwọn onímọ̀ sọ bàbá yìí dé òní á take decision tó lágbára. ẹ wọ̀ ọ̀rọ̀ tax reform lásán yín bí wọ́n nú lókè ọ̀yà bó láṣẹ máa pa wọ́n bì tẹ́ mọ ẹ̀yìn dẹ̀ ní nǹkan ẹ̀kọ́ àwọn oníbọn bẹ̀ ẹ máa pàwé èèyàn ẹ dẹ̀ ń wá àwọn nǹkan àlùmọ́ọ̀nì ẹ̀ ń tà ẹ̀yìn dẹ̀ ń mékì owó tó yẹ kó máa wọlé sápò òlu tíjọba
tíjọba bá ti wá fẹ́ lọ bẹ̀ ń fẹ́ lọ tọ́ bọ̀ á bá wọn ní dialogue kíjọba ọmọ bá rí tí ń ṣẹlẹ̀ kó mọ̀ bá lè lọ sí camp ibi tí camp àwọn terrorist yìí wà láti lọ bombard wọn mọ́bẹ̀ wọ́n mọ̀ pé bá fi lè rí bá ṣe ń tẹ́ ń ṣe ń bí ni tẹ́ àṣẹ ń wa kùsà ní ẹ̀ ń wa nǹkan àlùmọ́ọ́nì ni ẹnujọ́ mẹ́ta wọn káwọn China kan tẹ́nà dìpọ́tì wọn ṣé bó ṣe mọ náà lọ́mọ ṣé bó ṣe mọ náà lọ́mọ ẹjá jọ nítorí Ọlọ́run kí àlàáfíà wà nílẹ̀ Yorùbá tádẹ̀gbọ́ra wáyé ẹ̀yin tẹ́ ẹ bá rò pé àwọn ń ṣe rálì yìí kọ̀ọ̀kan yín ẹ fẹ́ sọ̀pọ́ọ̀tì wọn ọmọ Yorùbá má bá wọn dá sí ẹjá kí Tinubu ó wẹ̀yìn rẹ̀ kó rí pọ́mọ Yorùbá ń bẹ lẹ́yìn òun àsìkò ti wà ní ká sì ṣe kó dáa ni nígbà Tinubu dẹ̀ ti débẹ̀ kò sọ pé àtọ́dúgbò ti wá débẹ̀ òun wá fìyà jẹ wọ́n lókè ọ̀yà gbogbo wàhálà Boko Haram kankan ọba bẹ́ẹ̀ ni àwọn náà wọ́n kírètì ẹ̀ torí nǹkan ibi gbogbo ẹ̀ lálẹ́ Mustapha tó àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ta àṣírí rẹ̀. ọ̀dà láti lè gbógun ti kínní ẹja ní forest guide àwọn Haúsá náà ní yarí ẹja ní state police àwọn Haúsá náà ní yarí. tẹ̀bá rò pé bóyá ṣòwò rẹ̀ ń jà nítorí nǹkan kan láwọn wọn àti ète wọn ní gbogbo tí wọ́n ń ṣe ìjájọ́ nítorí Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ẹ̀yin ọba wa ẹ̀yin bàbá wa ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹjá hùwà akin ó yẹ kẹ́ ẹ ti sọ̀rọ̀ gbé kọ́yà jẹ́rúmọ̀ náà ní o ẹ̀mẹ́jà á gbọ́ yí pé wọ́n fẹ́ gbàjọba o ṣé bá a ṣe dákẹ́ ni kí ló dé kòkó ọbẹ̀ yín ló mọ̀ fẹ́ fọ́ yìí Tinubu mọ̀ kòkó ọbẹ̀ wálẹ̀ Yorùbá báyìí ṣé náà láti wá dákẹ́ síbẹ̀ lèmi ó wá tí a máa wẹ nìkan ń bú mi ẹnìkan ṣe kíní kan ìtọ́kẹ̀ mi nu ìwọ̀nba tó mọ̀ ṣe sọ́ọ̀tà la mọ̀ ń sọ yìí ìbéèrè pẹ́ kí gbogbo yóò bira yín ni pé Tinubu ọ̀ngàn dà báyìí njó lẹ ti rí bàbá ń ta mọ̀ sí o. Wálé Ẹdùn